nítorí ọdún orò wọn lóbìnrin ò gbọdọ̀ jáde nìkòròdú. ní báyìí gbogbo ètò ti tò pátá. ọjọ́ 16 oṣù karùn-ún ọdún 2024 yìí ni àwọn oníṣẹ̀ṣe nílùú ìkòròdú nípìnlẹ̀ èkó láwọn máa ṣe orò láàrin ìlú náà tí wọ́n sì ti kìlọ̀ fáwọn obìnrin àtàwọn àjòjì gbogbo tí wọn kì í ṣe ọmọ onílùú pé wọn ò gbọdọ̀ jáde síta lásìkò ayẹyẹ ọ̀hún. ọba àyàngbùnrẹ tìlú ìkòròdú ọba sótóbi ti rọ àwọn obìnrin pé kí wọ́n jókòó sílé wọn lásìkò tí wọ́n bá ń ṣọdún orò náà lọ́wọ́ títí dọjọ́ kejì tí wọ́n fi máa parí gbogbo ètùtù náà pátá. àtẹ̀jáde kan tó wá láti ààfin ọba àyàngbùnrẹ èyí tí ọba sótóbi fúnra rẹ̀ fọwọ́ sí èyí tí ẹ̀dà rẹ̀ tẹ aláròyé lọ́wọ́ ni wọ́n ti rọ àwọn aláṣẹ ilé ìwòsàn ìjọba ìyẹn ìkòròdú general hospital tó wà nílùú ìkòròdú pé kí wọ́n fààyè gba àwọn òṣìṣẹ́ wọn tí wọ́n jẹ́ obìnrin pé kí wọ́n má ṣe wá síbi iṣẹ́ lásìkò tí ètùtù náà bá ń lọ lọ́wọ́ láàrin ìlú kí ìdàrúdàpọ̀ má bàa wáyé. àtẹ̀jáde ọ̀hún èyí tí wọ́n fi ránṣẹ́ sáwọn aláṣẹ ilé ìwòsàn ọ̀hún lọ báyìí pé à ń fi àsìkò yìí sọ pé ètùtù àti àjọ̀dún ọdún orò wà nílùú ìkòròdú tọdún yìí máa wáyé lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 16 oṣù karùn-ún ọdún yìí. gẹ́gẹ́ bí ìṣe wa lọ́dọọdún àwọn obìnrin àti àjòjì tí wọn kì í ṣe ọmọ ìlú kò gbọdọ̀ rìn káàkiri ìgbèríko pàápàá jùlọ nílùú ìkòròdú rárá. à ń rọ̀ yín pé kẹ́ ẹ bá wa faradà díẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ìgbésẹ̀ yìí lè pa okòwò yín lára. ọdún orò kì í ṣe àjòjì nílẹ̀ yorùbá. àwọn ọkùnrin tí wọ́n jẹ́ ọmọ ìlú ni wọ́n sábà máa ń jáde lásìkò ọdún náà. ìṣẹ̀ṣe kò gbà pé káwọn obìnrin jáde síta lásìkò ayẹyẹ ọdún orò rárá. èyí ló fà á táwọn aláṣẹ ìlú ìkòròdú ṣe tètè kéde báyìí pé kí àwọn obìnrin àtàwọn àjòjì máa gbáradì sílẹ̀ fún ti ọdún yìí tó máa wáyé lọ́jọ́ 16 oṣù karùn-ún ọdún 2024 yìí. adéwálé adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.